Ìlú Ezeonu ó jẹ́ eléyìí tó ní òkìkí lọ́pọ̀lọpọ̀ tó wà ní ìlà oòrùn ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó jẹ́ àkókò àjọyọ̀, àkókò tí a bí olùgbàlà wa Kristi. Eléyìí jẹ́ Kérésìmesì tí gbogbo ènìyàn máa ń ṣe àjọyọ̀. Olórí ìlú náà bọ́ síta láti pe gbogbo ènìyàn síbi àpéjọ kan. Ló bá sọ fún wọn wípé ìdíje kan wà. Inú gbogbo wọn dùn. Ó sọ fún wọn wípé ẹnikẹ́ni tó bá nífẹ̀ẹ́ sí iná dídá kó wá síbi ìdíje yìí, nítorí wípé gbogbo àwọn tó bá wá síbi ìdíje eléyìí tí wọ́n máa ń ṣe ní ìgbẹ̀yìn ọdún ni wọ́n máa ń fún lówó. Bẹ́ẹ̀ náà ni wọ́n sì máa ń dá ẹni náà lókòwò. Bí wọ́n ṣe sọ eléyìí tán, gbogbo ènìyàn pariwo, inú wọn dùn. Ní ọjọ́ tí ìdíje náà bẹ̀rẹ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá láti wá fi orúkọ sílẹ̀ ní ibi tí wọ́n ti ń ṣe ìdíje náà. Àwọn tí wọ́n wá forúkọ sílẹ̀ fún ìdíje yìí pọ̀ gidigidi gan ni. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló wá fún ibi ìdíje oúnjẹ dídá yìí, àti ọkùnrin àti obìnrin. Ní ìlú Ezeonu yìí, bákan náà ni arábìnrin kan wà níbẹ̀, eléyìí tó ní ọmọkùnrin kékeré kan tó ti gbé gbogbo ìgbé ayé rẹ̀ lọ́dọ̀ ìyá àgbà rẹ̀. Ó ní ibi ìdáná kan kékeré tí àwọn ènìyàn ti máa wá ń jẹun tí wọ́n ń pè ní búkà. Ó fẹ́ràn láti máa se oúnjẹ abínibí. Bó tilẹ̀ jẹ́ pé òun kọ́ ló ní búkà yìí, arákùnrin Chidi náà ló ní búkà yìí, ṣùgbọ́n kò kí ń ṣe ọmọ ìlú Ezeonu. Ó wá láti ìlú bòmíràn ni. Ó sì jẹ́ nìkan tó ti lọ sí òkè òkun rí. Nítorí náà ó padà wá sí ilé, ó ṣí búkà yìí, ó sì ń se oúnjẹ òkè òkun fún àwọn ènìyàn níbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń fẹ́ràn láti wá jẹun ní búkà Chidi yìí, nítorí wípé bí wọ́n ṣe ní oúnjẹ òkèèrè náà ni wọ́n ní oúnjẹ abínibí. Wọ́n sì fẹ́ràn láti máa jẹ oríṣiríṣi oúnjẹ tó ládùn ní búkà Chidi yìí. Bákan náà wọ́n fẹ́ràn láti máa wá síbẹ̀ nítorí wípé ọmọbìnrin náà sọ yìí, ó jẹ́ nìkan tó jẹ́ wípé ó mọ bí wọ́n ṣe ń ṣe àwọn tó ń rajà lọ́wọ́ wọn dáadáa. Bó ṣe ń fi oúnjẹ fún wọn náà ló ń bá wọn rẹ́rìn-ín, ló ń bá wọn ṣeré, náà ló ṣe dáadáa sí wọn. Wọ́n fẹ́ràn ọmọbìnrin lọ́pọ̀lọpọ̀ nítorí wípé ti ẹ̀rín ti ọ̀yàyà náà ni ó ṣe máa fi ń fún wọn lóúnjẹ nígbàkúgbà tó bá wá. Gbogbo ìlú Ezeonu pátápátá náà ni wọ́n gbáradì fún ìdíje yìí. Bó tilẹ̀ jẹ́ pé Kérésìmesì ń bọ̀ lọ́nà, gbogbo ènìyàn náà ló lè rí wípé gbogbo súnkẹrẹ fàkẹrẹ eléyìí tó ṣẹlẹ̀ ní ìlú Ezeonu ó tó láti sọ fún àwọn ènìyàn wípé nǹkan kan ń ṣẹlẹ̀, bẹ́ẹ̀ ni nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ ní ìlú Ezeonu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló tiẹ̀ ti gbáradì. Ọjọ́ ńlá náà tí gbogbo ènìyàn retí náà dé, ọjọ́ tí wọ́n fẹ́ ṣe ìdíje oúnjẹ sísè yìí. Gbogbo ènìyàn péjọpọ̀ síbi gbọ̀ngàn náà. Àwọn tó máa dájọ́ wà níbẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bá àwọn tí wọ́n fẹ́ ṣe ìdíje náà sọ̀rọ̀ ní ẹyọ kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n sọ fún wọn gbogbo ohun tí wọ́n nílò láti ṣe àti eléyìí tí ò yẹ kí wọ́n ṣe. Bákan náà wọ́n jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹni tó bá jáwé olúborí wípé owó ńlá wà fúnrú ẹni bẹ́ẹ̀. Kò tún wá ṣe léyìí nìkan. Bákan náà ẹni bá jáwé olúborí wípé wọ́n máa dá a ní okòwò lẹ́yìn tí wọ́n bá fún un ní owó ńlá náà tán. Bẹ́ẹ̀ ni àwọn adájọ́ náà sì rọ àwọn adíje náà wípé kí wọ́n gbìyànjú kí wọ́n jáwé olúborí, nítorí wọ́n máa dá wọn lókòwò. Bẹ́ẹ̀ ni wọ́n á sì fúnrú ẹni bẹ́ẹ̀ ní owó tabua eléyìí tó lè fi bẹ̀rẹ̀ ayé ẹ̀. Láìpẹ́ náà ni wọ́n bẹ̀rẹ̀ ìdíje. Nígbà tí wọ́n dáná tán, gbogbo àwọn olùdíje náà gbé oúnjẹ síwájú àwọn adájọ́. Àwọn adájọ́ yìí sì tọ́ oúnjẹ wò lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Bẹ́ẹ̀ ni wọ́n sì sọ gẹ́gẹ́ bí ó ti rí gangan. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni wọ́n ti ń jẹ́ kí àwọn tí wọ́n máa lọ sí ìpele kejì kó mọ̀, àti àwọn tí wọn ò ní lọ sí ìpele kejì ni wọ́n ti ń sọ fún wọn ní ẹsẹ̀kẹsẹ̀ kí olúkálùkù lè pa ọkàn rẹ̀ pọ̀ sí ojú kan. Wọ́n jẹ́ kí wọ́n mọ ìrètí wọn fún ìpele kejì. Àwọn tí oúnjẹ wọn tí wọ́n sè tí ò dára tó, wọ́n jẹ́ kí wọ́n mọ̀. Níbẹ̀ láti rí Kachi, ọmọkùnrin àgbà eléyìí tí olóyè ìlú Ezeonu ní. Ó máa ń wá sí ilé ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Kò kí ń gbé ní ìlú Ezeonu.
ó jẹ́ ẹni tó ń ṣiṣẹ́ ní òkèèrè ṣùgbọ́n ó máa ń wá sí abúlé ní ìgbà kérésì láti bá àwọn ẹbí rẹ̀ ṣe kérésì. Bó ṣe ń lọ lọ́nà ní ọjọ́ náà ni táyà rẹ̀ bá fọ́ ló bá nílò ìrànlọ́wọ́ ṣùgbọ́n kò mọbi tó lè yà sí. Ó kàn dúró fún ìyanu kan láti ṣẹlẹ̀. Bó ṣe wà níbẹ̀ náà ló rí ọmọbìnrin arẹwà eléyìí tí òun fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó kọjá. Ìyẹn bá kí i. Bó ṣe kí i tán ló bá pè é ló dá dúró fún ìṣẹ́jú kan. Ó ní kó jọ̀ọ́ kó ràn òun lọ́wọ́ pé òun nílò ẹni tó máa bá òun ṣe táyà òun yìí eléyìí tó fọ́. Ní ìgbà tó sọ eléyìí tán ó lọ́ra láti dá lóhùn nítorí ó ti pẹ́ fún búkà rẹ̀ tí ó lọ ṣùgbọ́n ó padà dúró dè láti ràn án lọ́wọ́. Ó ràn án lọ́wọ́ láti pe fọkanáísà eléyìí tó lè bá ṣe táyà rẹ̀ kó lè bá lè kúrò ní ojú títì níbi tó fọ́ sí. Ó dúró fún bí ìṣẹ́jú mélòó kan. Ní gbẹ̀yìn wọ́n rí ẹni ràn wọ́n lọ́wọ́. Lẹ́yìn náà ni Kachi pinnu láti gbé lọ sí búkà nítorí ó ti pẹ́ níbi tó ti ń dúró dè láti ràn lọ́wọ́. Bí wọ́n ṣe ń lọ ni Kachi ń bá a sọ̀rọ̀ ṣùgbọ́n ó kàn ń lọ́ra láti dáhùn díẹ̀díẹ̀ ni. Ojú ń tì í. Ó jẹ́ nìkan tó jẹ́ pé ó máa ń tijú lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n Kachi gbìyànjú láti bá a sọ gbogbo ohun tó mọ̀ tó lè mú kó tiẹ̀ dá lóhùn ṣùgbọ́n gbogbo ohun tó ṣe pátá pàbó ló já sí. Ojú ń tì gidi. Ní ìrọ̀lẹ́ ọjọ́ náà lẹ́yìn tó ṣe tán ní búkà tó fẹ́ máa lọ sí ilé ó dúró sí ojú títì bẹ́ẹ̀ ló ń wá ọ̀kadà eléyìí tó máa gbé lọ sí ibi tó ti máa wọ kẹ̀kẹ́ tó máa gbé délé. Bó ṣe wà níbẹ̀ náà ni Kachi bá dúró ló bá tẹ họ́ọ̀nù wípé kó wọlé. Ní ìgbà tó wọlé tán ló bá rẹ́rìn sí i. Kachi náà rẹ́rìn sí i ló bá sọ fún un bí eré wípé màá gbé ẹ lọ sí ilé rẹ lónìí. Bó ṣe sọ eléyìí làwọn méjèèjì bú sẹ́rìn. Ojú ò fi bẹ́ẹ̀ tì í mọ́ ó bá ṣeré. Ní ọjọ́ kejì bí Nonso ṣe wà ní búkà tó fẹ́ gbé oúnjẹ fún kọ́sítọ́mà eléyìí tó béèrè fún oúnjẹ náà lórí ẹnìkan tó yọ ọlọ́ọ̀kan ló bá jẹ́ Kachi. Ó ní kó fún òun ní oúnjẹ. Bó ṣe jókòó tó gbóúnjẹ fún un ló bẹ̀rẹ̀ sí ní jẹ. Ó gbádùn oúnjẹ náà gidigidi gan. Oúnjẹ tó béèrè fún Nonso gangan ló sè é. Adùn rẹ̀ ó yàtọ̀ gidigidi. Bó ṣe ń jẹ náà ló sọ fún wípé oúnjẹ náà dùn. Inú Nonso ń dùn nítorí wípé Kachi ń gbádùn oúnjẹ náà. Bó ṣe ń gbádùn rẹ̀ náà ló ń sọ. Gbogbo ènìyàn tó wà níbẹ̀ pátápátá lọ́kàn ń wò bó ṣe ń ṣe. Níṣe ló ń ṣe bí ẹni wípé kò jẹ irú ẹ̀ rí. Ní ọjọ́ kejì bí Kachi ṣe jẹun tán ní búkà Nonso ló bá sọ fún wípé òun máa fẹ́ràn láti rí ní ìta. Àwọn méjèèjì pàdé ní ìta ní kíákíá. Ló bá sọ fún pé òun ní ìdíje kan tóun máa fẹ́ràn kí Nonso darapọ̀ mọ́ wọn. Nonso sọ wípé òun ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí. Búkà àti ọmọ àti ilé kóun tó tọ́jú gbogbo ẹ̀. Báwo lòun ṣe máa ráyè lọ fún ìdíje? Ó ní ṣùgbọ́n òun á gbìyànjú. Òun á ronú sí i. Kachi bẹ́ẹ̀ ó rọ̀ ọ́ wípé kó lọ. Ní ìgbà tó di alẹ́ ọjọ́ náà bó ṣe jẹun tán ní alẹ́ ọjọ́ náà ló bá bẹ̀rẹ̀ sí ní ronú nípa rẹ̀. Ló bá ní òun á lọ fún ìdíje yìí bóyá eléyìí á tiẹ̀ jẹ́ kí àwọn ènìyàn tó mọ̀ òun sí i àti wípé inú ìyá òun á dùn gidigidi gan. Ló bá mú ìwé eléyìí tí ìyá àgbà rẹ̀ máa ń kọ nípa oúnjẹ dídá ló bá bẹ̀rẹ̀ sí ní kà á. Ṣúlẹ̀ ọjọ́ náà ìwé náà ló ń kà títí ilẹ̀ fi mọ́. Ní ọjọ́ kejì ló bá lọ síbi gbọ̀ngàn ìdíje náà ni wọ́n gbà wọlé sí ìdíje náà lẹ́sẹ̀kẹsẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé kò bẹ̀rẹ̀ ìdíje náà pẹ̀lú wọn nítorí wípé wọ́n ti ṣe ìpele alákọ̀ọ́kọ́ ṣùgbọ́n àwọn adájọ́ tó wà níbẹ̀ wọ́n gbà kó wọlé nítorí ipasẹ̀ ẹni tó gbà dé ìdíje náà. Lẹ́yìn tí ó bá wọn ní ìpele kejì ìdíje wọ́n ṣe ìkejì wọ́n ṣe ìkẹta ìpele kẹrin ṣùgbọ́n Nonso ṣì ń lọ wọn tí ì já sílẹ̀. Lẹ́yìn eléyìí àwọn kan bá bẹ̀rẹ̀ sí ní bu nítorí ní pé fún bí ẹ̀mẹ́rin tó ti wá fún ìdíje náà aṣọ kan náà ló ń wọ̀ léraléra. Wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi ṣe yẹ̀yẹ́. Lẹ́yìn tí wọ́n parí ìdíje ní ọjọ́ kan náà ni Kachi bá yọ. Inú Nonso dùn. Àwọn méjèèjì bọ́ síta láti sọ̀rọ̀. Ló bá ṣàlàyé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìdíje. Bákan náà ó sọ fún Kachi wípé àwọn kan bú òun nítorí wípé òun wọ aṣọ kan náà ní gbogbo ìgbà. Nígbà náà ni Kachi fún ní owó pé kó ra àwọn aṣọ fún ara rẹ̀.
Fún ìpele tó kù nínú ìdíje náà, Nonso múra gidigidi gan, aṣọ tó dára, bẹ́ẹ̀ náà ló wọ ẹ̀ṣọ́ eléyìí tí ó mú kó rẹwà gidi. Àwọn olùdíje tó kù ìṣe ló dàbẹ́ ni wípé eléyìí tún múnú bí wọn sí ni sí ibi tí Nonso wà, ṣùgbọ́n kò wo tiwọn rárá. Lẹ́yìn eléyìí ni wọ́n ní kí wọ́n sè adìyẹ, ṣùgbọ́n kí wọ́n sè é lọ́nà tó yàtọ̀, kí wọ́n sè é bí oúnjẹ abínibíni. Eléyìí dàbẹ́ ni wípé ó ṣòro láti ṣe díẹ̀ nítorí wípé ká sè adìyẹ lọ́nà abínibí kò tiẹ̀ yé wọn bí wọ́n ṣe máa ṣe, ṣùgbọ́n olúkálùkù bẹ̀rẹ̀ sí ní ronú sí ohun tí wọ́n lè ṣe. Bí wọ́n ṣe ń ronú sí lọ́wọ́ náà ni Nonso rántí wípé òun ò dé fìlà, bẹ́ẹ̀ lòun ò múra dáadáa, ló bá yára lọ ṣe léyìí. Àwọn olùdíje tó kù rí bó ṣe lọ wọ aṣọ tó yẹ kó wọ̀ àti fìlà, inú bí wọn gidigidi sí i. Wọ́n fẹ́ kó ṣe ohun tó máa jẹ́ kí wọ́n lè jáde níbi ìdíje náà. Nígbẹ̀yìngbẹ́yín, Nonso rántí bí ìyá àgbà rẹ̀ ṣe máa ń se ẹdìyẹ fún wọn ní àkókò kérésìmesì ní ìgbà tí ìyá àgbà rẹ̀ wà láyé. Ó rántí ohun tí ìyá àgbà rẹ̀ kọ́. Ó rántí wípé ní àkókò kérésìmesì ó ní bí ìyá àgbà òun ṣe máa ń se ẹdìyẹ eléyìí tó máa ń yàtọ̀ gidigidi sí gbogbo ètò wọn. Lẹ́yìn tí àwọn olùdíje náà dá iná tán ni wọ́n bá gbé adìyẹ náà síwájú gbogbo àwọn adájọ́ tó wà níbẹ̀. Àwọn adájọ́ bẹ̀rẹ̀ sí ní yẹ adìyẹ náà wò lẹ́yọ kọ̀ọ̀kan. Lẹ́yìn tí wọ́n jẹ àwọn adìyẹ ìtàn lẹ́yọ kọ̀ọ̀kan náà ni wọ́n pe gbogbo àwọn olùdíje. Lẹ́sẹ̀kẹsẹ̀ làwọn adájọ́ béèrè lọ́wọ́ Nonso wípé báwo ló tún ṣe ṣe léyìí. Gbogbo wọn bá bú sẹ́rìn. Lẹ́yìn eléyìí àwọn adájọ́ bá sọ fún àwọn olùdíje àwọn tí wọ́n máa lọ sí ìpele tó kù àti àwọn tí wọ́n máa yọ nínú ìdíje náà lẹ́sẹ̀kẹsẹ̀. Bí wọ́n ṣe ṣe ìdájọ́ wọn tán ni Nonso tún ṣe ọbẹ̀ eléyìí tí àwọn apẹja máa ń sè. Gbogbo ènìyàn ló fẹ́ràn bó ṣe sè é. Lẹ́yìn ìdíje ní ọjọ́ náà ni wọ́n bá pe àpèjẹ fún àwọn olùdíje eléyìí tó ń lọ sí ìpele tó gbẹ̀yìn àti àwọn tí wọ́n ti yọ kúrò nínú ìdíje náà. Bí wọ́n ṣe débi àpèjẹ náà, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n wá. Gbogbo àwọn tí wọ́n forúkọ sílẹ̀ fún ìdíje náà láti ìbẹ̀rẹ̀, àwọn tó ti lọ ti pẹ́ náà ni wọ́n wá síbi àpèjẹ náà. Bí wọ́n ṣe débẹ̀ ni wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe òfófó, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìlara wípé Nonso ti bá ìkan nínú àwọn adájọ́ náà sùn ni wọ́n ṣe gbà á láàyè kó wá síbi ìdíje náà lẹ́yìn tí wọ́n ti parí ìpele kìíní fún ìdíje. Wọn ò dẹ̀ gba ẹnikẹ́ni. Nígbà tí àwọn adájọ́ gbọ́ eléyìí, àwọn adájọ́ bá pera wọn jọ, bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní béèrè lọ́wọ́ ara wọn wípé báwo ló ṣe ṣẹlẹ̀ gangan, kí ni nǹkan tí wọ́n ń gbọ́ káàkiri, ta ni Nonso bá sùn nínú àwọn adájọ́ tó fi darapọ̀ mọ́ ìdíje yìí, àti wípé kí ló dé tó fi jẹ́ wípé ìpele kejì ni Nonso ti wọlé. Ní ìgbà tí wọ́n sọ eléyìí lọ́wọ́ ni wọ́n bá pè é sí àárín wọn láti béèrè, nítorí ó rú gbogbo wọn lójú pé báwo gangan ló ṣe wọ ìdíje yìí. Nígbà náà ló dá wọn lóhùn wípé ẹnìkan ló ràn òun lọ́wọ́ tó fún òun ní àyè láti wọ ìdíje náà, pé ọ̀rẹ́ òun sì ni wọ́n bá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta ni ẹni yìí. Ló bá dárúkọ rẹ̀ wípé Kàchí ọmọ Lágbájá. Ní ìgbà tó sọ eléyìí, gbogbo àwọn adájọ́ dákẹ́ wọ̀, wọn ò sọ ohunkóhun. Òun náà dúró, ó wò wọ́n torí kò mọ ohun tó dé tí wọ́n fi dákẹ́. Wọ́n pera wọn jọ sí ẹ̀gbẹ́ kan. Lẹ́yìn tí wọ́n bára wọn sọ̀rọ̀ húnúhúnú tán, kò sí ẹnikẹ́ni tó gbọ́ ohun tí wọ́n sọ. Ní ìgbà náà ni wọ́n pinnu wípé Nonso wọn ò ní yọ nínú ìdíje náà. Ní ọjọ́ tí wọ́n máa ṣe àṣekágbá ìdíje náà ni olóyè ló wá bá gbogbo wọn sọ̀rọ̀ wípé òun ní nǹkan kékeré eléyìí tí wọ́n máa ṣe fún àwọn tí wọ́n lọ sí ìpele tó gbẹ̀yìn ìdíje yìí. Olóyè sọ fún wọn wípé ìwé pélébé ló wà nínú bọ́ọ̀sì tó wà lọ́wọ́ òun yìí, àti wípé olùdíje kọ̀ọ̀kan tí wọ́n máa ṣe àṣekágbá ìdíje yìí wọ́n máa mú ìwé pélébé yìí mẹ́ta ẹnì kọ̀ọ̀kan. Ohun tí wọ́n bá sì rí nínú ẹ̀, òun náà ni wọ́n á fi ṣe oúnjẹ eléyìí tí wọ́n á fi ṣe àṣekágbá ìdíje. Lẹ́yìn tí wọ́n ṣe léè tán, olúkálùkù gba ilé rẹ̀ lọ fún ọjọ́ méjì láti gbáradì. Nonso yára mú ìwé eléyìí tí ìyá àgbà rẹ̀ fi kọ
èlò oúnjẹ sísè sí. Bó ṣe mú ìwé yìí, ó kà á fún bí ọjọ́ méjì tó fi ń gbáradì. Ó rí mọ̀ dájú wípé ó rí nǹkan kan kọ sílẹ̀ eléyìí tó máa ràn án lọ́wọ́ fún ìdíje àṣekágbá yìí. Ní ọjọ́ tí wọ́n máa ṣe ìdíje yìí, gbogbo ènìyàn pátápátá ti gbáradì. Bẹ́ẹ̀ ni wọ́n tò, olúkálùkù mú èlò tí ó mú. Níṣe ló dàbí ẹni wípé ọjọ́ ìdájọ́ lọ́jọ́ tòní, nítorí wípé olúkálùkù kọjú sóhun tó ń ṣe ni. Wọ́n mọ̀ pé àyànmọ́ àwọn ọwọ́ wọn ló wà. Wọn ò jẹ́ kí ohunkóhun kó dí wọn lọ́wọ́ ohun tí wọ́n ṣe rárá. Wọ́n kọjú sí oúnjẹ tí wọ́n sè. Lẹ́yìn tí wọ́n ṣe tán, náà ni wọ́n gbé oúnjẹ náà sórí tábìlì fún àwọn adájọ́ láti yẹ̀wò lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Àwọn adájọ́ náà jáde, bẹ́ẹ̀ ni wọ́n kọ ohun tí wọ́n rí sílẹ̀. Bí wọ́n ṣe ń tọ́ wò, náà ni wọ́n kọ ohun tí wọ́n rí sílẹ̀. Lẹ́yìn tí wọ́n ṣe eléyìí tán, gbogbo àwọn adájọ́ yìí jókòó papọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa ohun tí wọ́n kọ sílẹ̀. Bí wọ́n ṣe ń ṣe eléyìí lọ́wọ́, náà ni adájọ́ àgbà fún ọjọ́ náà bá wọlé. Ní ìgbà tí wọ́n dárúkọ rẹ̀, gbogbo ènìyàn bá bẹ̀rẹ̀ sí ní wò lọ rẹ́rìn-ín. Bí Nonso ṣe rí ló bá rẹ́rìn-ín. Ó yà á lẹ́nu, ṣùgbọ́n inú ẹ̀ tún dùn lápá kan. Bí gbogbo àwọn adájọ́ ṣe jókòó tí wọ́n sọ̀rọ̀ nípa ẹni tó máa jáwé olúborí àti àwọn tí wọ́n máa yọ sílẹ̀, kò kúkú sí ohun tó kan Kàchí nínú gbogbo ohun táwọn adájọ́ ń ṣe. Òun ya ń tó oúnjẹ wò lọ ní títì rẹ̀. Bó ṣe ń jẹ ló ń gbádùn oúnjẹ náà lẹ́yọ̀ kọ̀ọ̀kan, kò bá wọn dá sí i. Tí ẹ̀ ní wípé kó gbé àmì ẹ̀yẹ náà fún ẹni tó bá jáwé olúborí. Bó ṣe ń jẹ náà ló rẹ́rìn-ín, nínú rẹ̀ ń dùn. Ní ìgbà tó ṣe léyìí tán, náà ni ó bá dìde ló bá ní òun ti ṣe tán. Bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kí gbogbo ènìyàn mọ̀ wípé òun ni ọmọkùnrin eléyìí tí olóyè ìlú wọn ní. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà ni Nonso ti pè síta. Bó ṣe ṣe tán ló bá sọ fún wípé inú òun bàjẹ́ nítorí Kàchí parọ́ fún òun, kò sì sọ ọmọ ẹni tó jẹ́ ní ìgbà táwọn kọ́kọ́ pàdé, àti wípé ṣé torí ó kàánú òun ló ṣe jẹ́ kóun darapọ̀ mọ́ ìdíje yìí. Nígbà náà ni Kàchí dá lóhùn wípé òun ò káàánú ẹ̀ o, ṣùgbọ́n òun mọ̀ pé ó mọ ohun tó ń ṣe lòun ṣe jẹ́ kó darapọ̀ mọ́ ìdíje yìí. Lẹ́yìn tí wọ́n sọ eléyìí tán, náà ni olóyè bá pe gbogbo àwọn tí wọ́n jáwé olúborí. Ló bá bẹ̀rẹ̀ sí ní pè wọ́n lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Ó pe ẹni tó ní ipò kẹta, lẹ́yìn náà ó pe ẹni tó ní ipò kejì. Nígbẹ̀yìn ó bá pe ẹni tó ní ipò kìíní, ló bá jẹ́ Nonso. Inú gbogbo ènìyàn dùn, bẹ́ẹ̀ ni wọ́n hóyè nínú gbọ̀ngàn náà. Inú wọn dùn láti rí Nonso gẹ́gẹ́ bí ẹni tó jáwé olúborí. Àwọn tó tiẹ̀ ń bínú sí tẹ́lẹ̀ gan, gbogbo wọn ló bá a yọ̀. Lẹ́yìn eléyìí ni Nonso àti Kàchí bá jókòó láti sọ̀rọ̀ fún bí ìṣẹ́jú kan. Ní ìgbà tí wọ́n pe àpèjẹ lẹ́yìn tí ìdíje parí, nígbà náà ni Nonso dúpẹ́ lọ́wọ́ Kàchí lọ́pọ̀lọpọ̀ fún ohun tó ṣe fóun, wípé inú òun dùn, bẹ́ẹ̀ ni ayọ̀ òun kún. Ó dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí wípé tí ò bá kí ń ṣe òun ò bá má jáwé olúborí fún ìdíje yìí. Òun ò tiẹ̀ mọ̀ wípé òun nírú eléyìí nínú. Bó ṣe ń sọ eléyìí lọ́wọ́, lọ́mọ rẹ̀ bá sáré so mọ́, ló pè ní mọ́mì látẹ̀yìn. Àwọn méjèèjì dì mọ́ ara wọn, inú wọn dùn, bẹ́ẹ̀ ni wọ́n rẹ́rìn-ín sí ara wọn. Bí wọ́n ṣe ń gbádùn àkókò ìyá àtọmọ, náà ni Kàchí bá ranjú sílẹ̀. Ló bá wò, kò tiẹ̀ mọ̀ wípé Nonso ní ọmọkùnrin eléyìí tó rẹwà tó báyìí. Kò tiẹ̀ mọ̀ pé lọ́mọ rárá gan ni. Bó ṣe ń ṣe eléyìí lọ́wọ́ ni Kàchí bá yí sí i. Ló bá béèrè lọ́wọ́ ẹ̀ wípé ta ni eléyìí. Ó ní ayọ̀ mi ni, ọmọ kan ṣoṣo tọ́lọ́run fi fún mi. Bó ṣe ṣe eléyìí tán, náà ni wọ́n fún Nonso ní owó náà, wọ́n sì dá lókòwò gẹ́gẹ́ bí wọ́n ṣe wí. Lẹ́yìn tí wọ́n fún Nonso ní owó tí wọ́n pinnu láti fún ẹni tó bá jáwé olúborí fún ìdíje náà, Nonso bá ṣíléèwé ibi tí wọ́n ti ń kọ́ ènìyàn bí wọ́n ṣe ń dáná. Bákan náà ó ṣí iléeṣẹ́ ibi tí wọ́n ti ń ta oúnjẹ. Bẹ́ẹ̀ ló ṣe méjèèjì papọ̀ lọ́wọ́ kan náà. Inú rẹ̀ dùn nítorí wípé ohun tó ti pinnu láti jẹ́, ó fẹ́ràn láti máa dáná. Ó ṣe léyìí. Bákan náà ó fẹ́ràn láti máa kọ́ àwọn ènìyàn náà bí wọ́n ṣe ń dáná. Ní alẹ́ ọjọ́ Kérésì náà ló ṣí ilé ìtajà oúnjẹ yìí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló wá síbẹ̀ láti bá ṣe àjọyọ̀.
nítorí àkókò ìfẹ́ àti ìfifúnni náà ni àkókò kérésì jẹ́. Lẹ́yìn ìdíje yìí, òkìkí Nonso tàn káàkiri gbogbo ìlú Ezeonu. Àwọn ènìyàn wá ní òru ọjọ́ kérésì yìí láti bá a ṣí ilé ìtajà yìí. Bákan náà, àwọn ènìyàn wá láti ìlú bòmíràn láti bá a ṣiṣẹ́ pọ̀ lẹ́yìn tí wọ́n gbọ́ nípa ìdíje àti wípé òun ló jáwé olúborí.